wọ́n kọ́ pé Tinubu lọ́jà àkọ́kọ́ ó tún yá wọ́n tún sọ pé Obi mo ní Obi bá o ó tún ní Àtíkù ni mo ṣe pé àwọn òṣìṣẹ́ Olúwa tó ń bá mi ṣiṣẹ́ ni ó yá ká bá mi ṣiṣẹ́ orígun mẹ́rin alo glass Olúwa ó yá alo glass yẹn fọ́ ó yá ẹ mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n fẹ́ lo kọ̀ǹpútà ọwọ́ kan wọ́n pa wọn da wọn lo kọ̀ǹpútà mọ́ tó bá yẹ pé kọ̀ǹpútà náà bá lò ní bàbá kí n má pọ̀ fún Àtíkù náà máa sọ pé òun máa sọ pé òun ló wìn odidi oṣù kan la fi wà lẹ́nu ètò àdúrà pé Olúwa má jẹ́ kí ogun wàhálà kó wọ ìlú ìwà àtẹ̀dúpẹ́ pé Ọlọ́run gbàkóso. Orúkọ mi ni Evangelist Tọ́pẹ́ ọmọ bàbá Padonu tó relé lọ́jọ́ sí tàwa ní ìlú Alágbàdo ní Àgbàdo Ìjàyè ní ìlú Mẹ́ran ní nọ́mbà 35 Ògùntólú Street ní CCC Olífì Paris 2 bí tọ́lọ́run ti ń dábìrà tó ti ń ṣe ìyanu tí afọ́jú ń ríran tí àwọn àgàn tó ń gbégbá ọpẹ́ tí oníròbìnújẹ́ tó ń di aláyọ̀ tí oníkálukú tó ń rí ọpẹ́ dá tó ní testimony sí agbára títóbi Ọlọ́run. Mo kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń bá bàbá mi Ráfẹ̀ Padonu ṣiṣẹ́ wípé mi tí n bá tẹ̀ rí nǹkan kan gbà bọ́ nǹkan kan ṣoṣo tí mo rí gbà lọ́wọ́ ẹ̀ mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìṣẹ̀dá torí pé òun ni Ọlọ́run fi ọgbọ́n àtòye àti mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ní ọ̀la tọ́lọ́ máa fi mọ̀ tó bá tẹ̀ ti sọ báyìí ó máa ń rí bẹ́ẹ̀ òun ló sọ̀rọ̀ pa pé Abíọ́lá máa wọlé ṣùgbọ́n ò ní gbé fún òun náà ló tún sọ̀rọ̀ pa Kòró àti Fáṣọlá ńgbà yẹn èmi tí mo jẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó máa sọ pé tọ́ ni pé Kòró yẹn òun kọ́ ló máa gbé fún ìmọ̀ tí ó yín mú pé àyè tí máa ń sọ gbogbo àti máa ń gbọ́ but Fáṣọlá kẹ̀ torí ọmọdé tàgbà ló máa pariwo Kòró ìbò kíní kan òun ló sàsọtẹ́lẹ̀ ó tẹ̀ rí bẹ́ẹ̀ ìgbà tí mayu Chelsea tán kọ́kọ́ gbá bọ́ọ̀lù ńgbà yẹn ayé dọ́gba tó máa lọ pé Chelsea kọ́ ló máa gbà ńgbà yẹn dáàdì mi lọ pé wo ẹni tó wọ aṣọ rẹ́ẹ̀dì ọ̀nà máa gbé fún wọ́n tẹ̀ kúrò ń bẹ wọ́n tẹ̀ lọ sùn kò pẹ́ náà a rí i pé kò sí nǹkan tó sọ tó kì í wá sí ìmúṣẹ so mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run wá fún mi ní irú ẹ̀bùn bẹ́ẹ̀ mo fi yan Ọlọ́run lógo. Ọjọ́ búburú ni ọjọ́ ìgbà àtàwẹ̀ la fi ń yígbà padà kò sẹ́ni tí ikú ò sí níwájú ẹ̀ ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ àti àánú téèyàn rí gbà lọ́wọ́ Ọlọ́run ṣebí Ọlọ́run ló rán wòlíì kan níṣẹ́ pé kó lọ ròyìn ikú fún ẹnìkan fún Ezekiah ìgbà tó tẹ̀ ké pọ̀ Ọlọ́run dá lóhùn Ọlọ́run tó rán wòlíì padà pé òkè kò ní kú mọ́ òun tó fi ọjọ́ kún ọjọ́ ayé ẹ̀ kò sí ìkọ́tọ́ Ọlọ́run ò lè ṣe torí Ọlọ́run fi yé wa wípé òun tá bá tú ní ayé ó náà máa tú lọ́run ó náà tá bá dé láyé ó ní kó máa dé lọ́run pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn àwọn òjíṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run tó bá fọ̀rọ̀ ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ wọ́n lè bá gbàwẹ̀ kán bá rí ibi kán bá iṣẹ́ ìràpadà a máa ń ṣe yẹn dáadáa nínú ìjọ Celestial wọ́n lè ṣiṣẹ́ ìràpadà fún kò ní kú àwọn tó bá rokúrò àwọn ẹni ló máa lọ ọ̀nà máa gba ikú ẹ̀ kú. Bàbá tá a bá sọ ní tilẹ̀ tọ́lọ́run ẹ̀rù bà mí ò but ojú ògbòlò tó mọ Ọlọ́run tó bá jẹ́ pé tó bá rí bẹ́ẹ̀ mi ò lè ní àǹfààní láti dúró níwájú gbogbo ènìyàn kí wọ́n máa sọ̀rọ̀ kí wọ́n máa proud kí wọ́n máa sọ̀rọ̀
ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀. Omi fẹ́ ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu, ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, pẹ̀lú àwọn àtìlẹ́yìn lọ́wọ́ àwọn àgbààgbà tó ti bá bàbá mi rìn, àwọn ni mo pè pé kán bá mi dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bí mo ṣe pọ̀n ní Oníkétu, bẹ́ẹ̀ ni mo pọ̀n ní Mẹ̀kọ́, bẹ́ẹ̀ ni mo tún gbéra mo tún lọ sí etí òkun. Ó yá ìgbà tó ń sọ pé wọ́n kọ́ pé Tinubu lọ́jọ́ àkọ́kọ́, ó tún yá wọ́n tún sọ pé Obi, mo ní Obi bá o, wọ́n tún ní Àtíkù ni. Mo ṣe pé àwọn òṣìṣẹ́ Olúwa tó ń bá mi ṣẹ́ ni ó yá ká bá mi ṣiṣẹ́ orígun mẹ́rin, a lo glass, Olúwa ó yá a lo glass yẹn fọ́, ó yá ẹ mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n fẹ́ lo kọ̀ǹpútà, ọwọ́ kan wọ́n pa wọn dáhùn lo kọ̀ǹpútà mọ́. Tó bá yẹ pé kọ̀ǹpútà náà bá lò ní bàbá kí n má pọ̀ fún Àtíkù náà máa sọ pé òun ló win. Tó bá yọ pé òun tó bá declare as winner, kí ni Igbo fẹ́ ṣe, kí ni Yorùbá fẹ́ ṣe. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò dojú àdúrà tiwa, torí mo máa ń sọ pé mo máa ń wo igi ìṣísẹ̀ tí bàbá mi gbé nílẹ̀ ayé, torí pé kò wo ọ̀rọ̀ owó, ṣùgbọ́n kó sọ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ tí Ọlọ́run ni, ó máa fi àwẹ̀ àti àdúrà tì. So òun náà àwọn èèyàn fi wọ́n á ń ròyìn iṣẹ́ tó ṣe lẹ́yìn ikú ẹ̀. Mo ti sọ lálàkọ́kọ́ pé wàhálà máa ṣẹlẹ̀, pé wọ́n máa kó àmì sísí ẹ̀ta, ṣùgbọ́n kò ní sógun. Reason mo sọ pé kò ní sí ogun ni pé a ṣe ìsọjí ìta gbangba. Ọlọ́run kó bá wa rìn, kó bá wa intervene, nítorí pé tógun bá ṣẹlẹ̀, ẹni tógun ò bá jàre kò ní mọ̀ yí ogun, ṣùgbọ́n ẹni tógun bá ti kó ilé ẹ̀ tó ti kó ìdílé ẹ̀, kò ní bá wọn gbàdúrà ogun, nítorí pé tógun bá ṣẹlẹ̀ ọmọ ọjọ́ ọ̀hún ní wá ṣọ́ọ̀ṣì, ọmọ ò ní mọ bàbá ò ní mọ mọ́mọ́. Ṣé mi tí mo jìyà lọ́rọ̀ ọmọ, ṣé ogun àṣẹlẹ̀ bàbá ọmọ ṣe fẹ́ jẹ́ ọ̀rọ̀ ọmọ? Nítorí ẹ̀ la ṣe nǹkan tá a ní, la fi wá àwọn tí a ní, ta fi béèrè lọ́wọ́ Ọlọ́run, àtẹ̀túpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a mọ̀ pé àṣẹ ń bẹ lẹ́nu wọn, a pọ̀n a ṣe ìsọjí ìta gbangba. Olúwa bàbá wa intervene, àtúnṣe ìṣọ́ ọ̀rọ̀ àwọn wòlíì, àtúngbé síwájú Olúwa. Odidi oṣù kan la fi wà lẹ́nu ètò àdúrà pé Olúwa má jẹ́ kí ogun wàhálà kó wọ ìlú ìwà. Àtẹ̀dúpẹ́ pé Ọlọ́run gbàkóso, nítorí pé kò easy. Ta náà máa torí ẹ̀ kó owó kúrò nílẹ̀, kò sí epo tó máa fi lọ dìbò. Ọlọ́run ló intervene, kì í ṣe ènìyàn. Ìlú mi ò lè dánrú ẹ̀wò kan mo jẹ, okógun máa ń labẹ̀ yẹn kọjá, ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Celestial, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá Ọ̀ṣọ́fà tó fi ìjọ yìí sílẹ̀, tó dojú ta táwọn kéèpọ̀ Ọlọ́run Jehovah tó ń dá wa lóhùn, tó máa fàyẹ sí. Nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ tí mo rí nípa ọ̀rọ̀ Tinubu ni pé ó máa deliver, ó máa yàtọ̀, ní pé ó máa yàtọ̀ rẹpẹtẹ o, bọ́ tó máa yàtọ̀ sí ìgbà president ètò ń wà nínú ọ̀kọ̀ta wà, ó máa yàtọ̀, a máa rí yàtọ̀, ara dẹrú adé ènìyàn díẹ̀. Kọ́lọ́run tó bá wa kò sí, nítorí mo rántí ìgbàyè MKO ọmọ Abíọ́lá nígbà yẹn tóun àti dáàdì mi dán jíròrò ọ̀rọ̀. Abíọ́lá sọ pé tóun bá jẹ́ president pé most especially ìlú Abẹ́òkúta yẹn, wípé ẹni tó bá nílẹ̀ ó máa gbàlẹ̀ lọ́wọ́, ó máa fún ní 1 million naira, ó máa pe àwọn òyìnbó wọlé pé máa kọ́ a story, ó máa fún ní 3 building bẹ́ẹ̀. Tó bá yẹ pé ìsàlẹ̀ bá fẹ́ àtòkè pápátá àti bí àárín èdè tó bá fẹ́ ń bẹ̀, ṣùgbọ́n ó máa sọ ìlú Abẹ́òkúta di London, ó máa fa àdùn wò, ó máa pọ̀n ọ́ wá. Ṣùgbọ́n bí àríṣeláríkà ìtí Tinubu bá ṣe, òun la máa sọ lẹ́yìn wọ́ ọ̀la.
bóun bá torí pé Abíọ́lá ó gbìyànjú kò rí opportunity tóun rí. Awólọ́wọ̀ ó gbìyànjú kò débẹ̀, but ohun tọ́lọ́run fẹ́ fún ní oore ọ̀fẹ́ láti débẹ̀ òun ni kó ṣe àtúnṣe àtúntò nítorí ẹnìkan nítorí ẹ̀yìnwá ọ̀la ká lè sọ nípa tiẹ̀ pé ó ṣì wọ́n tó lè ṣe, torí pé kì í ṣe Ọlọ́run èèyàn ni o, ṣùgbọ́n òun ni kó ṣe àtúnṣe àtúntò. Ẹ mọ̀ pé nígbà yẹn tí a sọ̀rọ̀ lórí Tinubu nígbà yẹn, mo rí ọ̀pọ̀ àwọn ènìyàn tó ń comment tó ń sọ̀rọ̀ nǹkan mi, ṣùgbọ́n a mọ̀ pé tó bá yẹ pé Ọlọ́run ló bá rán wa, Ọlọ́run máa jẹ́rìí ara ẹ̀ lórí pé Tinubu kò ṣe Tinubu tó tá bá tún sọ jù wọ́n lè sọ pé a tún wá owó a tún wá nǹkan mi, ṣùgbọ́n ìtọ́lọ́run bá fi wọ́n wa àwa máa ń ṣe níbí nítorí ìgbésẹ̀ tí bàbá mi gbé nígbà yẹn àwa náà à ń tọ̀ àtẹ̀dúpẹ́ pé Ọlọ́run ò dojú tì wá. Nǹkan tó ń yà mí lẹ́nu lọ́rọ̀ ọ̀rọ̀ pé owó kò sówó, máa kọ́kọ́ lọ sórí àwọn bank ta ní Nàìjíríà. Mo rò pé bàbá Ọbásanjọ́, mo rò pé ìgbà tó wà níbẹ̀ ó cancel àwọn báǹkì kan kó má bàa sí rádaràda ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó máa ń yà mí lẹ́nu pé Opay tí ó ti ní branch tẹ́ bá try náírà kan ó máa da, ṣùgbọ́n àwọn báǹkì tá a ní both Wema Bank, UBA, àwọn báǹkì lóríṣiríṣi láìsí kankan wọ́n tẹ̀ débìtì àti gbọ́ ní báǹkì àdógún nǹkan téèyàn ṣe wàhálà lè lórí. àwọn ọmọ ẹlòmíì á fẹ́ lọ gba báǹkì owó àgùn ẹ̀tọ́ ọṣẹ fún adé báǹkì àríkúye kò yẹ kó tó máa fi nǹkan ìní èèyàn kò yẹ kó máa tún fi ní wá lára. So mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ń lọ sí mọ́ṣáláṣí, ọ̀pọ̀lọpọ̀ ń lọ ṣọ́ọ̀ṣì, ọ̀pọ̀lọpọ̀ ń pè rẹ̀ ní ọmọ Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run kò sí nínú wọn. Nǹkan tí màá sọ nípa bẹ́ẹ̀ ni pé ẹ̀rọ pé mo ti sọ kó tó di pé àdìbò, mo ní pé kí ọlọ́mọ kó pe ọmọ ẹ̀ kó kìlọ̀ fọmọ ẹ̀ kí ọmọ kan tọwọ́ bọ abẹ́ aṣọ, nítorí pé bí wàhálà bá ṣẹlẹ̀ ẹni tí wàhálà kan olúwa mọ̀ pé wàhálà kan òun. So ẹni tó gbé ẹni tó jáwé olúborí ó ti jáwé olúborí bọ́ fẹ́ bọ́ kọ̀ Ọlọ́run ti gbé ẹ̀tọ́ ẹ̀ fún, ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tó ń ní ọjọ́ ọ̀la, ṣé rúrẹ́ mi sì ti mọ ní ọjọ́ ọ̀la ń sìn, ṣé mi màmá bọ́ sí títì máa sọ pé mo lọ ń jà ẹnu pé kí àwọn ọ̀dọ́ kan pa ẹnu pọ̀ kan bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ìgbà tí Jésù Kristi lọ ṣe bí ọmọ ẹlẹ́yìn Jésù Kristi wọ́n pa ọmọ pọ̀ wọ́n ké pọ̀ Ọlọ́run, ẹ̀mọ́ sọ̀kalẹ̀ ó bà lé wọn. Nǹkan tí mo rí pé wọ́n lè ṣe nìyẹn kan bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run ló máa wọnú ọkàn ọba àtọkàn joyè, òun ló ní ọkàn wọn ní ẹ̀káwọ́. So máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀, kò sí nǹkan tó Ọlọ́run ò lè gbàkóso. Nǹkan tí màá rí nípa àwọn tó máa ń sọ̀rọ̀ ẹ̀mí tó máa ń fi ìgbésí ayé wọn tó máa fi ń ṣépè, pàápàá ẹnìkan sọ pé tí Tinubu bá wọlé wọn á lọ padà sí òòṣà, wọn á lọ padà lọ sí Ṣàngó. Ìran dàbí sákú, ó dàbí rainbow ni. Ọlọ́run lè fi apá bá ìwọ̀n ẹ̀, Ọlọ́run tó lè fi Ọlọ́run lè fọwọ́ wájú wọn, Ọlọ́run lè fọwọ́ ẹ̀yìn wọn ẹlòmíì. Ṣùgbọ́n ìyàn ni pé tọ́lọ́run bá fi ràn ọ̀hún ẹ̀, ìyàn ni pé kò sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run, nítorí pé Ọlọ́run pàápàá ó gbé orúkọ ẹ̀ ga ju ohun ti kára ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn wòlíì àwọn á sọ̀rọ̀ di Ọlọ́run, á sọ̀rọ̀ di bàbàrà.
ẹ máa rí bàbá kan wọ́n ní bàbá tí kì í wẹ̀ ó ní Àtíkù ló máa wọlé wọ́n ní Àtíkù ló máa wọlé ṣé lè tẹ̀ jẹ́ wòlíì Ọlọ́run tẹ̀ jẹ́ ìran Ọlọ́run kò sí nǹkan tí Tinubu là kọjá kò sí ẹ tó máa ṣe irú ẹ̀fọ́ tó máa là kọjá ṣùgbọ́n nípa ọ̀fẹ́ Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe àmọ́ ní Àtíkù kẹ̀ mo ní pé ó dàbí pé bàbá yìí kò ríran dáadáa. Nípa ìlànà Celestial bàbá Ọ̀ṣọ́fà ó fi ìlànà yẹn sílẹ̀ tó pé àwa ọ̀dọ́ sìn ló ń yà mí lẹ́nu nítorí bàbá Ọ̀ṣọ́fà ó gbọ́kànlé ọ̀dọ́ tó sọ pé àwọn ọ̀dọ́ tó ń bọ̀ àwọn náà máa dòpò ìjọ mímọ́ mú ṣùgbọ́n nísìn àwọn ọ̀dọ́ sì ọ̀dọ́ lórí ìlànà ìjọ mímọ́ o gbọ́dọ̀ mọtí o gbọ́dọ̀ mọ sìgá o gbọ́dọ̀ ṣàgbèrè àmọ́ sì ìwà àgbèrè ìwà ọ̀mùtí ìpanṣágà ẹ̀tàn òun ló pọ̀ nínú ọ̀rọ̀ ènìyàn pàápàá àwọn wòlíì tá a wá ní láàyè òde sí kò sẹ́ni tó fi ìbẹ̀rù Ọlọ́run fi ṣiṣẹ́ Ọlọ́run kò sẹ́ni tó fi ìtara ṣiṣẹ́ bí ètò àwọn ìgbàanì ọjọ́ kan mọ́ kọ́ àwọn wòlíì kan lọ sí etí òkun wọ́n sọ pé ká lọ gbàdúrà fún ẹ̀yàn kan ok ìṣèbí èèyàn tí ò bá lówó lọ́wọ́ tí ìyà bá ń jẹ ló máa sátọ̀ wòlíì pé kó gbọ́ òun ok n bá mú wòlíì lọ sí n bá kọ́ òun wòlíì lọ sí etí odò pé ká lọ gbàdúrà ok a bá gbàdúrà tán ok ìgbà táwọn máa break on jésù on break ok ìgbà tó ń lọ mo á fún 10,000 pé kíní kan bẹ́ẹ̀ nìkan ṣe bá mi pé 10,000 mo fún ó kéré mo á wò pé imagine pé nígbà yẹn wọn bàbá wa iṣẹ́ Olúwa àsáré ni wọ́n máa tún sáré mọ́ ni kí nítorí pé tó bá ṣe wọ́n máa gba ìmísí ní ọ̀dọ̀ Ọlọ́run agbára àṣẹ abàlẹ̀ wọn agbára wíbẹ̀jẹ̀bẹ̀ abàlẹ̀ wọn ṣùgbọ́n láyé àwọn ọ̀dọ́ wa ń sìn à ń sọ̀rọ̀ kò ní rí bẹ́ẹ̀ ìwà àrékèrèkè wọ́n fẹ́ sáré gun mọ́tò táwọn ìṣáájú ogun wọ́n fẹ́ sáré ṣe nǹkan táwọn bàbá wọn ṣe wọ́n dó lórí ìlànà ìgbàanì so ó jẹ́ nǹkan tó máa ń kọ́ mi lóminú. Olóòtú òótọ́ lọ̀rọ̀ tẹ́ sọ ẹ mọ̀ pé mo sọ pé ikú máa pọ̀ lọ́dún yìí mo gbàdúrà fún gbogbo ẹni tó ń gbọ́ mi tó ń rí mi bí a bá bẹ ikú lọ́wọ́ ẹ̀ bá bẹ àwọn òòṣà lọ́wọ́ ẹ̀ àbí bẹ́ẹ̀ amórúkọ ẹni lọ sí pẹpẹ òkùnkùn mo gbàdúrà ọba tó ń pabidà tó ń sọ ibi rere mo gbàdúrà pé kọ́lọ́n kó bá mi yẹ kú àti dààmú òṣì kúrò nílé oníkálukú tó ń gbọ́rọ̀ mi mo ní ikú máa ṣẹlẹ̀ má rí pé kò pẹ́ la gbọ́ pé babaláwo kan ó gbé ìyàwó pásítọ̀ kan lọ sí hòtẹ́ẹ̀lì tí wọ́n sọ pé babaláwo yẹn ó ta tẹ́rù ń pa mo tún sọ nípa ara mo bí mo náà Ọ̀ṣọ́fà pé wípé ikú ń bọ̀ níwájú bàbá yìí wípé àwọn mẹ́ta mọ̀ rí pé wọ́n ń gbógun ti bàbá yìí tó ń fẹ́ ikú ẹ̀ wípé ìkan wà ọmọ ẹ̀jẹ̀ tó wọ́n jẹ́ fámílì ẹ̀ pé ẹnìkan wà ní pé níbi ìlú mẹ́kọ́ yẹn wọ́n ń gbógun ti ta pé wọ́n fẹ́ kó wà ní aláyè but nípa ìfẹ́ Ọlọ́run bọ́lọ́run bá ti fi kàn wá nítorí pé ogun tọ́lọ́run bá ti ṣẹ́ ló máa fi wọ́n so nípa ẹ̀ aṣáà ṣe ìràpadà àdọ́gbọ́n ṣàmísà fún bàbá Ọ̀ṣọ́fà àfi bàbá Ọ̀ṣọ́fà àfi mọ̀bí mìíràn Ọ̀ṣọ́fà àfi kọ́ bàbá Ọ̀ṣọ́fà lọ́rùn pé ọmọ ẹnu má jẹ́ kíkú pa wọn torí pé ìjọ mọ́ kò tí ì dúró dáadáa o kí ikú bá ti pa kí wàhálà má ṣẹlẹ̀ o but tá a tún wá mú mi rí àjíǹrere kan ọ̀dọ́ ni wọ́n ti ṣe àtakò fún wọ́n tì mọ́lé ní ọdún tó kọjá tọ́lọ́run kò yọ ṣùgbọ́n a tún rí ikú òjijì níwájú ẹ̀ bọ́ mo gbàdúrà pé kọ́lọ́run bá mi lọ́rẹ̀ mí ẹ̀ padà kó má ṣe rí ogun ikú òun ni kó borí ọ̀tá òun ni kó jà kára wọn ọ̀tá àwọn tó ń dúró tó ń fẹ́ yẹ̀yẹ́
tó ń retí àti kú ẹ̀ ní agbára Jehovah Ọlọ́run alẹ́ jẹ́ kóhun lọ jàkàrà àwọn ọ̀tẹ̀ ẹni tí mo sọ inú gbajúmọ̀ ni nínú ìṣẹ̀lẹ̀ bọ̀ mi ò fẹ́ dárúkọ gbogbo abiyamọ kó bá mi gbàdúrà fún ẹni kíkú òjijì kó má ṣe pa ká má ṣe rúkú ẹnikẹ́ni olùṣọ́àgùtàn nínú ìṣẹ̀lẹ̀ àwọn tó máa kú kán dàgbà kán dògbò ìpínlẹ̀ tí ṣọ́ọ̀ṣì ẹni wà ní sáìdì alákòókò gbajúmọ̀ ni mi ò fẹ́ dárúkọ ní tilẹ̀ tọ́lọ́run téèyàn ń pè jẹ́ rírọ́ mi ò fẹ́ kú mi tẹ̀ fi yọ kúrò so àwa ti gbàdúrà àwa ti pa àwọn ṣòlò àmì àti mú àgbọn aṣọ funfun ẹ̀yìn ìmọ́lẹ̀ àti ṣèrà padà ṣùgbọ́n abiyamọ tó ní ìtara ọmọ kó bá mi gbàdúrà fún ọ̀dọ́ yìí kí ikú òjijì má ṣe pa. Iṣẹ́ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kó má fọwọ́ lẹ́ràn o iṣẹ́ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o nítorí pé mo dúpẹ́ gidigidi lọ́wọ́ Sunday Igboho tọ́lọ́run lò òun ló ta àwọn Yorùbá òun ló ta wọn lólobójú òun ló ta wọn jí nítorí pé wọ́n máa ń gbé wa bí a máa lọ sí Kano Kaduna Katsina a máa lọ ń ṣiṣẹ́ fún a máa lọ ń ya ilé wọn sí mímọ́ a máa lọ ẹlòmíì a máa lọ ṣe ìràpadà fún wọn bọ́ tí máa débẹ̀ ẹnu máa ń yà mí ẹ ti kò sólówó kankan nílẹ̀ Yorùbá o kò mi ò rólówó kankan nílẹ̀ Yorùbá rárá ẹ lọ sí north ẹ lọ wo àwọn olówó ẹ lọ wo nǹkan tó fi ṣe ọ̀rọ̀ owó bàbá tẹ́ bá fẹ́ wọ ẹnu géètì wọn báyìí tẹ́ bá débẹ̀ báyìí gẹ́ẹ̀tì kọ̀mpútà ló máa ṣí lẹ́kùn fún yín wọ́n máa sọ̀rọ̀ báyìí pé wọ́n máa dárúkọ ẹni pé Ganiu Fatima ilẹ̀kùn á ṣí fún rẹ̀ tẹ́ bá débẹ̀ kí ẹ tó kàn lé ibi tó lówó wà ẹ máa ti rí bídùn mẹ́ta lẹ̀ máa kàn kó tó di pé ẹ̀kan bàbá olówó nínú ilé báyìí náà tówó sí ṣùgbọ́n ìyà ń jẹ wọn bọ́ ẹ wọlé Yorùbá kò sọ́nà kò sí títì kò sí ṣùgbọ́n ẹ lọ síbẹ̀ ẹ lọ wo títì ẹ lọ wo náà kí mú náà lọ títì wọn tẹ in fact tábà bá lọ báyìí ó máa ń àti padà sí ìlú Èkó kò kí ń dùn mọ́ mi nínú nítorí pé ilé tó bá fún wa gan-an àásùn àgbà ẹ̀sìn sáré àwọn onímọ̀ náà lọ iná ò ní ṣẹ́jú ṣùgbọ́n ẹ wá sílẹ̀ Yorùbá ẹ lọ sí north ẹ lọ sílẹ̀ Ìgbò so mo kàn rí pé nífẹ̀ẹ́ ara wa ẹni tó bá yẹn ṣe pé Sunday Igboho àwọn Haúsá wọ́n ti gba ètò jẹ́ ẹran gidi wọ́n ti gbà tẹ́ bá lọ sí airport àwọn Haúsá ló wà ń bẹ̀ Yorùbá mélòó ló wà ń bẹ̀ Yorùbá mélòó ló ń coordinate so àwọn Yorùbá ni kàn ṣe ra wọn ní Òṣùṣù Ọ̀wọ̀ nítorí nǹkan tí mo kàn lè sọ ní pé kí Yorùbá kan nífẹ̀ẹ́ ara wọn kàn ṣe ra wọn ní Òṣùṣù Ọ̀wọ̀ torí àwọn Haúsá wọ́n ti sákulẹ̀ Yorùbá tán tó bá ń pè Sunday tọ́lọ́run lò ètò pààrọ̀ síta ni wọ́n ti dominate ilẹ̀ Yorùbá tán alágbára Yorùbá mélòó ló wà níbi ọ̀rọ̀ Nàìjíríà ẹ wo Emefiele ẹ wo gbogbo nǹkan tó fojú adé nípa owó alágbára Yorùbá mélòó ló wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀gàn ẹ̀tàn nífẹ̀ẹ́ ara wa kí Yorùbá lọ nífẹ̀ẹ́ ara wọn. Nọ́mbà wa ni 080 26 19 07 78 080 26 19 07 78.